amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akínyìn káàkiri tẹ̀tí wò wá ṣàlàáfíà ni ṣó ń dùn kò ní lè mọ alágbára Ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àtún sí ní àbáwá báyìí àtún ti jáde lọ síta àtún ti wá ìkànnà wọn bàbá wa àtún ti wá wọn lọ bàbá tó jẹ́ wípé ẹ ti ń bèrè wọn tipẹ́ àwọn bàbá yìí wọ́n ráyè o àsìdè ọ̀sìn ní bàbá káàkiri bàbá ti lọ ṣiṣẹ́ àwọn bàbá nìyẹn tọ́wọ́n bá ti ráyè wọ́n á kàn sí wa nígbà tó dẹ̀ ti rán lókè o ẹ̀yin nígbà tí ẹ mọ̀ bọ̀ bàbá tó gbọ́ á fẹ́ràn wọn káàkiri nítorí pé iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tó máa ń múnú wa dùn ní àgbà eléré dẹ̀ ni wọ́n ẹ máa wò pé tatún ni ẹ má bẹ̀rù ẹ wá nǹkan fìdílé ẹ gbádùn ara yín gidi gan àṣà wa èdè wa àwọn bàbá tí wọ́n ń gbé àṣà àti ìṣe wọn la wà lọ́dọ̀ wọn lé ní inú tèmi náà dẹ̀ dùn mìíràn mọ̀ pé káàkiri náà ẹ gbádùn ara yín. bàbá wa Ganiu Nurfiu Ọláyẹni tí gbogbo àgbáńlá ayé tẹ́ mọ̀ wọ́n sí alápinni òòṣà ọ̀dọ̀ wọn la wà lé ní ẹ wá nǹkan fìdílé bàbá mi mo kì í sà. ẹ pẹ̀lẹ́ sà. ṣàlàáfíà ni. àmàdúpẹ́ fọlọ́run. bàbá ohun yẹn náà mà rè. àbí. èmi dòbí tó bá ti wà nù fíìmù ló máa ń àṣeyọ original ni. ọlọ́run ló fi síbẹ̀. alhamdulilayi. ọlọ́run ló fi síbẹ̀. àwa náà mọ bó ṣe débẹ̀ adáyébá ni agbọ́njú bóhùn yẹn ń bẹ̀ ni. píní òòṣà píní òòṣà. ọkùnrin nìyẹn. bàbá nìyẹn irúmọlẹ̀ tó ń. tó ń dún màwúrú màwúrú. bàbá àwọn olólùfẹ́ yẹn bá mi kí wọ́n ń pè é lẹ́wọ̀n mílíọ̀nù ẹ bá mi kí wọ́n. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbà ní òkè òkun nílẹ̀ yìí ní gbogbo ilẹ̀ káàrẹ̀ òjìrè pátápátá àti nílẹ̀ bòmí. èmi ọmọ yín àbúrò yín Ganiu Nurfiu Ọláyẹni tí ẹ̀yin ayé sọ ní orúkọ alápinni òòṣà ikú lódò ọmọ akú lómi ó kú sílé tán ó dápọn ògògó sùn wọ́n ṣe bí kúkú ló kú ìgánmọdé ọmọ àfẹlẹjà ọlọ́kọ̀ níṣẹ́rí mojì ọmọ wájú ọlọ́kọ̀ tí í sowó ìkúlé ọlọ́kọ̀ tí í ṣèjìgbà ìlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ wọn àtàn yẹbẹyẹbẹ lójú omi a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn èmi rèé o irúmọlẹ̀ tí ké mọ̀wúrú wèrèpè oníbìkan àgbámú gbogbo ara ló fi jó ni akó arapa àbí tó ró lẹ́nu mo kí i lẹ́ẹ̀kan sí mẹ́yẹn pé ẹ ṣeun púpọ̀ mo dúpẹ́ ẹ kú ìfẹ́ mi. bàbá o èmi gan tí mo wà ń fi gorí mi dẹ̀ ń dìde ká tọ́wọ́ sọ̀rọ̀ tó wà ń lé ẹ gbádùn ara yín gidi gan bàbá ibi tá a bá yà á pọ̀ díẹ̀ ẹ ká sáré mu pápápá wọ́n á máa wò yín báyìí àwọn mi mọ̀ mi ò mọ̀ ọmọ bó gangan nìyí. ọmọ Èkó ni mí Àwórì ni mí ẹ rí i pé mo kíra mi ní Ìkúlódò Àwórì ni mí ọmọ tó so mọ́tà ń bẹ̀ yẹn àwa náà tún ní Ògùdù níbẹ̀ yẹn so gbogbo ẹ̀ lápapọ̀ ṣá ọmọ Èkó tó túmọ̀ sí pé Àwórì. ṣe fẹ́ bá mi kí wọn bẹ́ẹ̀ ṣe máa ń kí wọn ní èdè tí ó yé wọn délé. gbogbo ẹ̀yin Àwórì ẹ̀yin ọmọ Abélọ́jẹ̀ mo kí í mẹ́ ẹ pé kí ti gbé o ire lè máa gbé o. mo wá ìyẹn bàbá mo wá wó dà ń pé ìyá ò kì í ṣe ọmọ Èkó dà ń pé ọ̀dọ̀ tí wọ́n jìnnà díẹ̀. bẹ́ẹ̀ni ọ̀dọ̀ ìyá mi jìnnà akànbí sí Èkó ni tápà lè ń pe Olúbísí ọmọ ẹranko yáyò òbí gídàdò yẹ̀wẹ̀ rẹ̀ ṣàǹlọ́gọ̀ máa fọ̀gọ́ mi yọ ìsá olójì máa fèjì ọgọ̀ fọmọgàmọgà ọmọ eléégún gogoro tí ò gbọdọ̀ jó lábẹ́ ọdán eléégún gogoro àbíjó wìnìkìn èyí tó bá jó lábẹ́ ọdán kánnakánná orí wọn àfilákàfilákà òtẹ̀tẹ̀ ọmọ àfòwúrọ̀ dáná kúlíkúlí òbí ń dá làwọn. ẹ ṣé bàbá mi bàbá níbo ni ti ṣe kékeré mo fẹ́ mọ bí tẹ tọ́ bí yín sì tẹ̀tí dàgbà. ìlú Agége ń bí ni Agége nílùú Èkó ń bí ni wọ́n bí mi sí Ṣàngó Agége la máa ń pè bẹ́ẹ̀. Ṣàngó Agége tó lọ síbi stadium Agége yẹn stadium Agége yẹn gangan
ibẹ̀ ni wọ́n forí mi sọlẹ̀ sí. báwo lágége ń gbà yẹn torí àwa tá bá lọ ságége ń sìn wàá máa wò lọ́tún lọ́sì ní báwo ni gbà yẹn. gbogbo àwọn abúlé gan tá a ti kú lọ́hùn abúlé ọ̀dọ̀ yín gangan yàtọ̀ sí Èkó bẹ́ẹ̀ bá máa fi débẹ̀ ní ìsìn ìyàtọ̀ àti débẹ̀ bá díẹ̀. sọ́wọ́n bọ́ìsì ti pọ̀ ń bẹ̀ ń gbà yẹn náà bàbá. bọ́ìsì kẹ àwa náà làwọn bọ́ìsì gbà yẹn àtàwọn tí adáyébá àwa là ń jẹ́ bọ́ìsì mẹ́rin pé kò sí bọ́ìsì wà láyége látàyébáyé ibi torí stadium Agége ibẹ̀ la ti ń lọ gbá bọ́ọ̀lù oníke lórí koríko ńbẹ̀ ńgbà tó yá bẹ́ẹ̀ sí dọ́gbọ́n sí wọ́n fi amọ̀ wọ́n fi ń ṣe fẹ́ǹsì lẹ́yìn tí mo mí pé kì í ṣe amọ̀ yẹpẹ o ìmọ̀ kì ní ewé ìmọ̀ yẹn gbà tó yá wọ́n ṣe ń jẹ ẹ̀sẹ̀ parapara òun lọ́ máa ta yí bẹ̀ ká sòǹgbò yá ó di bọ́ọ̀lù onífẹ́lẹ̀lẹ̀ èyí tó máa ń fò kó tó rí pé wọ́n tún ṣe níbẹ̀ ṣe rí ni. bàbá mi fẹ́yìn ta Agége akínyìn o bàbá ló wà bí pẹ̀lú wa bàbá ṣé ibẹ̀ náà lẹ ti lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. nọ́ọ̀tì ni mo ti lọ sí primary school Kano Dala primary school so kó tó rí pé a tún padà wá sí Agége yẹn àwa tún bẹ̀rẹ̀ iléèwé Arabic that is ilé kéwú ṣe Lágége bẹ́ẹ̀ náà lè ti lọ Lágége bẹ́ẹ̀ náà ni tó bá ṣe ń bá yẹn lọ gbóyà la èmi ò ṣiṣẹ́ méjì. bàbá kó tó di pẹ̀lú ẹja àfẹ́ bá mi kí wọ́n léde kéwú náà bóyá tún fẹ́ sáré nígbà tó lè tó ṣe. kò sí nǹkan kò sí báwọn àfa ṣe ń kíran ju salamu aleykum lọ so gbogbo ẹ mùsùlùmí mo ní asalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatu. ilé kéwú lẹ wa ló tọ́jú mi lè tẹ́ fi lọ ilé kéwú yẹn àti pé kí ló dé tí ẹ pé ẹ̀ wá dèdè bẹ̀rẹ̀ iṣẹ́ àfa kó di pé ẹ̀yin náà wá já àfa tó di pé ẹ wá yà sí ìṣiṣẹ́ tíátà. gbogbo ẹni tó bá ti ń bọ̀ láti ọ̀dọ̀ Olódùmarè ló ti máa wọkọ̀ kádàrà so ọkọ̀ kádàrà kẹrin ó máa ń yà káàkiri ni àdúrà wa ni pé kó já gúnlẹ̀ sí ibùtí ayọ̀ nígbà tá à ń sọ yẹn ìlẹ̀kẹ̀ wọn gan bá a ṣe ń lọ náà là ń sá bá a ṣe ń lọ là ń sá nítorí pé eré yìí ń wà púpọ̀ ní kéékèèké ńgbà náà la ti ń ṣe tá à ń di aṣọ mọ́nú kiri káàkiri ojú agbo àwọn patí díẹ̀díẹ̀ so gbàtó yá mo fi lélẹ̀ pàápàá mo bá tèmi lọ mo lọ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àwa dá eré yẹn lẹ̀ mo kó wọn jọ ńgbà náà lẹ́kọ̀ọ́ náà ńgbà ní Èkó ǹjẹ́ adé ìtàn tí a tà ńgbà yẹn so à ń dínkù à ń ṣe nǹkan kan yìí náà ni gbọ́ngbọ́n èmi fẹ́ gbẹ́ yẹn lẹ̀ mo lọ darapọ̀ mọ́ bàbá wa Akin Ògúngbè fúngbà díẹ̀. ibo ni bàbá wa ń gbà yẹn. bàbá wa l'Abẹ́òkúta gbà tí mo ṣe díẹ̀ torí mo like traditionally something so bàbá ò dẹ̀ fi bẹ́ẹ̀ full nínú ẹ̀ eré bíi ìgbàlódé yẹn náà máa yẹ pé wọn kì í ṣe culture náà. bàbá ìjọ má bínú wọn tálẹ̀ bá lọ́dọ̀ bàbá ń gbà yẹn tẹ bá rántí nígbà tẹ lọ tẹ wà lọ́dọ̀ bàbá yẹn tó wọ́n àwọn eléré ń gbà yẹn bóyá ẹ bá rántí bóyá ká tún fi kí àwọn náà ń gbà tẹ́ ẹ sọ yẹn. inú wọn náà ti di olóògbé Fádèyí àkọ́kọ́ yẹn gbogbo wọn wà ń bẹ̀ ń gbà yẹn ètò ti ṣaláìsí yẹn ni bàbá Tọ́pẹ́ Ẹgbẹ̀jì àwọn èèyàn pọ̀ tí wọ́n dẹ̀ tó ẹ bá ń dárúkọ wọn ní ìsìn kò sẹ́ni tó máa dá wọn mọ̀ àwa náà àánú Ọlọ́run la rí wọ́n kò pẹ́ púpọ̀ èmi tún kó ń bẹ̀ mo lọ tún darapọ̀ mọ́ bàbá wa late Ray Èyíwùnmí bàbá àwọn Múkàrè Lásòrè mo tẹ̀lé wọn nígbà díẹ̀ so àtúnyà mo ṣe díẹ̀ mo tún padà wá s'Èkó mo padà s'Èkó yẹn ni máa dísàrí pé mi ò travel káàkiri mọ́ ọ̀rẹ́ mi kan wà tá à ń pè ní Fàlà Igi Ńlá so mo ní ó fẹ́ ṣe production kan nígbà television program ní NTA 7 òun ló fẹ́ ṣeré wá ní the crowd tó pọ̀ èrò tó pọ̀ so ọ̀rẹ́ mi kan wà tá a jọ àlàyé igi adé ìtàn kọ́lọ́n fọ̀rùn kẹ́ so òun ló wá pè mí pé kí n já lọ help ẹnìkan pé ó máa fẹ́ rékọ́dù television kẹ́ òun wà lágbàdo níbí that was early 85 so máa sáré lọ alọ gbàtà débẹ̀ yẹn
olóyè ló fẹ́ kí n ṣe nínú eré yẹn àkọlé eré yẹn Báṣọ̀run Takú. Báṣọ̀run Takú làkọlé ẹ̀. A rí i pé wọ́n ti joyè ọ̀tún òsì nǹkan kan náà la máa ń jẹ́ mọ́ ẹ̀ olóyè ọ̀tún olóyè òsì Báṣọ̀run Balógun olóyè dẹ̀ ló ń fẹ́ kí ẹ ṣe mọ́ á ní alápinni tẹ́ ń wò yìí náà olóyè ní alápinni yìí náà ní ọ̀dọ̀ bàbá wa nílùú Ọ̀yọ́ very important olóyè ni ṣẹ́jẹ́ kí n máa jẹ́ alápinni àti pé oyè yẹn oyè ìdílé wa náà ní tán máa ń jẹ nínú àṣà tiwa tá à ń ṣètò ọmọ elégún lèmi so bí mo ṣe ń jẹ́ orúkọ yẹn níbẹ̀ bá a ṣe ṣe program orúkọ yẹn ló wá di pé káàkiri lẹ wá gbé ká ṣé gbàtẹ́ jẹ́ orúkọ yẹn ṣé ẹ̀yin náà fẹ́ràn orúkọ yẹn nílò ẹ fi tẹ̀mọ́ra yín lórí ńgbà yẹn ni àbí torí àti gbà yẹn oúnjẹ ló. mo láìkì ẹ̀ gan ni mo láìkì eré yẹn torí pé tó jẹ́ kí n tún láìkì ẹ̀ jù náà ni pé mo wò pé orúkọ tí wọ́n ń jẹ́ nínú orò ìdílé wa ni Alápẹ̀nẹ̀ Lárípẹ̀kun àwọn ọba nígbò Rẹ́mọ Oyèlẹ́yọ̀ àwọn ọlọ́jẹ̀ ni wọ́n tún ní so gbogbo eré tá bá ti lọ ṣe kọ́tsọ̀ gbàgbà ní fídíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí dé díẹ̀díẹ̀ so orúkọ tí máa ń jẹ́ ní ọlọ́ndẹ̀ fàlùbáríkà sí. bàbá tó bí yín babaláwo ni wọ́n. bẹ́ẹ̀ ni. Iṣẹ́ dẹ̀ nígbà tí mo wádìí yẹn nígbà kò ń ṣe pé ẹ̀ ń fi taratara dúró ti bàbá gan torí mo máa ń wò pé ẹ tún kọ́ ẹ bá mi sọ díẹ̀ gbà yẹn pé babaláwo ni bàbá. bàbá gan jogún ẹ̀ lọ́dọ̀ ìyá ẹ̀ ni iṣẹ́ ìṣẹ̀ṣe ìṣègùn ẹni ìyá bàbá mi ṣe òun ni bàbá náà jogún so bàbá náà dẹ́rìn káàkiri lórí ìrìn àjò yẹn náà púpọ̀ ṣùgbọ́n ẹ mọ̀ pé orí ni ó mọ̀rìn àjò ẹ̀dá gbogbo ìgbà táwọn ṣe yẹn kò sí nǹkan tó kàn mí nínú iṣẹ́ babaláwo bíi báwo láì tiẹ̀ tí mọ̀ wípé inú ẹ̀ náà la tuntun máa wá ìyọ̀mù ṣùgbọ́n nígbà tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí náà táwa náà ti wá ń tẹ̀sí ìrìn àjò pé iṣẹ́ yìí àfikádẹ́ súnmọ́ àwọn àgbàlagbà tààrà ká máa torí ẹ̀ kọsẹ̀ so bàbá ti wá lọ àpadà wá sọ́dọ̀ bàbá bàbá ti lọ àpadà sọ́dọ̀ bàbá ètò bá rújú díẹ̀ níta à ń béèrè lọ́wọ́ bàbá so àwọn náà ń tọ́ wa sọ́nà so àwọn náà dẹ̀ kankan mọ̀ àwọn àgbàlagbà tún wá sọ pé ọ̀dọ́mọdé tó rin ẹgbẹ̀rún ìlú kì í ṣẹgbẹ́ àgbàlagbà tó lo ẹgbẹ̀rún ọdún láyé lójú kan so ìmọ̀ nínú ìrìn àjò wa táàrin káàkiri so ó tún jẹ́ kó tún fẹ́ yé wa ju bàbá gan lọ ṣùgbọ́n kì í ṣe pé mo jókòó mo gbé sáńbọ́ọ̀dù pé mo ń ṣe iṣẹ́ ìṣègùn irọ́ iṣẹ́ eré ìtara ni. ẹ ṣe bàbá mi lẹ́yìn ìgbà tí ẹ wá ṣe eré yẹn tán tí Alápẹ̀nẹ̀ yẹn ṣe ń gbà yẹn báwo ni iṣẹ́ yẹn tún ṣe wá lọ torí pé ṣe mọ̀ pé gbà yẹn ọjọ́ ti pẹ́ díẹ̀ mi ò dẹ̀ rò bí pé bóyá pé owó kan pàtó kan wà bẹ́ẹ̀ gbà yẹn tán ní pé owó kan ni owó tẹ́ gbà nígbà yẹn báwo ni ìrìnàjò yẹn tún ṣe wá lọ tẹ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tẹ́lẹ̀ sí wàdí sí ṣé kò sí pé wò wá ń kọ́ mí ìṣèjọ àdé àbí pé. ní ìdí ẹ̀ fi gbà kankan wá nǹkan kan ṣe nítorí pé kì í ṣe owó yẹn ni àwa ń wá nídìí ẹ̀ àwa ò tiẹ̀ mọ̀ pé owó kan wà nù ẹ̀ ìfẹ́ iṣẹ́ yẹn ló wà nínú ọkàn tèmi mo nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn púpọ̀ so inú mi máa ń dùn tí n bá ti wà nù oko iṣẹ́ yẹn nù rìn àjò iṣẹ́ yẹn ni inú mi máa ń dùn gan owó náà dà bọ́dẹ̀ ti fẹ́ rówó ń bẹ̀ ẹ bá bọ́ sínú oko tẹ́ lọ wá nǹkan kókò ní kókò ní abádẹ ní alọtọ stage tá ń lọ káàkiri èló ni wọ́n ń rejọ́ là ń rejọ́ ńgbà náà tó fẹ́ ní fẹ́ fi ṣe kinní kan gidi àbíbá kan no àlùbáríkà Ọlọ́run ló padà kàn wá wọnú ẹ̀ abára wa láyè tá a wà yìí ni ìṣèpá ń expect ẹ̀ lórí iṣẹ́ yẹn bóyá ṣé mo lè ní mo rò rí ṣá pé bóyá iṣẹ́ kan wà tí mo tún máa padà ṣe èmi ò rórí mi ń dẹ̀ fi pé mo fi gbà kan rò pé iṣẹ́ yìí máa ra mọ́tò ń díẹ̀ máa kọ́lé ń díẹ̀ iṣẹ́ yẹn tara lèmi ṣáà nífẹ̀ẹ́ tí mo ṣáà fèsì pé kí n máa tí má ti ń ṣe máa enjoy ara mi
òun dẹ̀ lẹ́ focus. bẹ́ẹ̀ ni. ẹ ṣé bàbá mi. bàbá jẹ́ ń gbé yín padà sẹ́yìn nígbà tó di pé ẹ ti bẹ̀rẹ̀ tẹ́tí ń jálápín nígbà yẹn ṣe mọ̀ pé traditional lẹ́yìn náà focus nígbà yẹn. bẹ́ẹ̀ ni. ẹ bá mi sọ àwọn eléré wo náà lọ́wọ́ gbà yẹn tó yẹ pé àwọn náà nígbà tá a mọ̀ wọ́n nígbà yẹn tẹ́ máa ń wò ó pé ẹ fẹ́ràn bọ́n náà ṣe ń ṣe ṣe mọ̀ kí náà nǹkan tẹ́kítà bá ti rí yín báyìí àwọn fọ̀ nǹkan yẹn àwọn eléré wo nígbà yẹn lẹ́yìn náà máa ń wò pé àwọn bàbá kan wà lẹ́yìn máa ń gbádùn ṣọ́ọ̀ṣì wà àbí gbogbo wọn ti kúrò láyé bá mi. wọn ò sí mọ́ nínú àwọn traditionalist yẹn tó ráhùn ni mo láì dúró ládìpọ̀ wà nù ọkọlọ́mbà mẹ́fọ́rùn kẹ́kà òrèrè wá jẹ nímọ̀ rẹ̀ kí mọ̀ rẹ̀ ò jẹ́ létí ọpọ́n mo nífẹ̀ẹ́ bàbá yẹn púpọ̀ gan-an eré yẹn mo nífẹ̀ẹ́ Kọ́lá Ògúnmọ́lá ló fà á tí mo fi lọ darapọ̀ mẹ́ni tó kú lára tiwọn ìyẹn bàbá rẹ̀ yìí wọ̀n mi ara bàbá wa tí mo dárúkọ wọn ní ìsìn Ògúnmọ́lá ibẹ̀ làwọn náà ti wò mbẹ̀ so àwọn tí mi máa ń wò ní àtúnṣe traditional tí mi máa ń wò ní àwọn bàbá Ẹ̀dá Onílé Ọlá àwọn náà wà lẹ́yìn ọ̀gá wọn gbà yẹn gbàtàn dẹ̀ tún kó mbẹ̀ tọ́lọ́nẹ́ káwọn náà dá dúró traditional yìí làwọn náà ń perform so àwọn yẹn náà làwọn náà ń wò. àwọn ará ilé a máa wò yín èmi náà máa bèrè pé gbọ́n ọ̀rọ̀ tẹ máa ń sọ yìí ó dàbí irú ìta ṣe bẹ̀rẹ̀ tẹ ṣe sọ yìí báwo ló ṣe ń wá ṣé ó níbi tẹ tí ń mu ni ṣé ó níṣẹ́ ṣe máa ń kọ́ lẹ̀ ẹ kàn máa sọ lọ ẹ ń fi kan mọ́ kan báwo lè ọ̀rọ̀ yẹn ṣe máa yọ bàbá. àwọn ìbéèrè jẹ́ ìbéèrè lọ́wọ́ mi nísìn báwo ló ṣe ń yọ. èmi ti wádìí ń pa yín ni mo ṣe ń bẹ ó yàtọ̀ sí pé àwọn nǹkan tẹ̀ ń kà kíní kan máa ń máa wò kíní kan lọ́mọ kíní kan mọ́ kíní kan yẹn bàbá. mo ti sọ lẹ́ẹ̀kan pé ntí ó bá ti ń hun ni kédùmarè má jẹ́ kó hun ni tí ó bá ti hun wá ńṣe ni ó máa dàbí àrà bí ìgbà tá à ń fi ẹ̀kọ́ jẹ àkàrà ló máa rí gbogbo nǹkan yẹn nítorí pé a ní fókọ́sì lé lórí so tèmi bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré mi ò lè sọ pé báyìí ló ṣe ń wà so Olódùmarè ni ó ń ṣe ìpèsè ẹ̀ òun ló ní àwọn màláíkà tó ń gbé wá òun ló ń gbé wá torí tí ó bá fún wa sọ a lè rí sọ ṣé mi ò ń lọ ṣèwádìí nǹkan kan ní ọ̀dọ̀ ẹnìkan kan pé kí ni mo fẹ́ yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ tán bá kọ sínú ìwé nígbà tá a ti ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí dialogue ìgbà tí ojú là ní a ṣe ń kọ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ báyìí lè wọ́n máa sọ ọ̀rọ̀ báyìí náà pẹ̀lú ẹ̀ náà bí tá a bá ti ń ka ọ̀rọ̀ tán ní ká sọ ẹ̀ náà lọ́lọ́run tún ti máa sọ pé èyí tán kọ ìtọ́ bá tún fi lé ìkún so adẹ̀ ń sọ Ọlọ́run ló ń fi àṣẹ sí tó dẹ̀ ń fún àlùbáríkà sí. òun lẹ́gbọ́n yẹn bàbá ní kò ń ṣe pé bóyá ní nǹkan tọ́wọ́ ń tọ́lá special àkọ́kọ́ àbí nǹkan kan pé lóòótọ́ wọ́n focus wọ́n dẹ̀ mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe yẹn Ọlọ́run dẹ̀ ń fi àlùbáríkà sí. bàbá ẹni lára iṣẹ́ kan tẹ̀ ṣe tó jẹ́ pé iṣẹ́ yẹn ti pẹ́ díẹ̀ náà tó jẹ́ iṣẹ́ tó kì gidi àpésìn ti jẹ́ pé kọ́nà ẹ̀gbọ́n Àbáyọ̀ Tìjání níṣẹ́ yẹn ló kì dáadáa síbẹ̀ ẹ bá mi sọ́n pa iṣẹ́ yẹn díẹ̀ sàtẹ̀bánú. iṣẹ́ yẹn ni Ọlọ́run bá fi àlùbáríkà sí púpọ̀ àbá àwọn nǹkan tá a lérò pàdé látara iṣẹ́ yẹn nítorí pé orúkọ ti wá Ọlọ́run bá dẹ̀ tún sọ pé kí orúkọ tún sinmi àtòrí ìkànṣe kan dẹ̀ ní Ọlọ́run gbogbo ọjọ́ ayé ò lè máa dùn lọ fẹ́ dà torí tibitire náà là wálé ayé so orúkọ ti sinmi díẹ̀ kí ìtàn yẹn tó wá kan tó ní èmi ni kí wọ́n á kópa níbẹ̀ ńgbà tí ọmọ tó kọ́ náà ò rò pé ó máa rí bẹ́ẹ̀ so ó dẹ̀ ní challenges inú ọ̀rọ̀ pọ̀ ń bẹ púpọ̀ oríṣiríṣi nǹkan náà kó sínú iṣẹ́ náà ẹni tó handle camera àwọn tó direct ẹ̀ Báyọ̀ fúnra rẹ̀ ló dialogue ẹ̀ ṣe pé ń gbà yẹn gan gbà tá à ń lọ location tán fún script èmi àti Yínká Quadri lájọ múfù lọ sí location at the same time mọ́tò ẹ̀ ni mo wọ̀ lọ tá a bá wo script yẹn bíi Bible báyìí ni àyà máa jáhì pé aláyé fẹ́ há gbogbo ọ̀rọ̀ eléyìí sórí báyìí ṣùgbọ́n nígbà tá a máa débẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ṣe nírọ̀rùn a bẹ̀rẹ̀ sí ní rí sọ àdẹ̀ ń ṣe lọ
sọlọ́run ọba ló ní àlùbáríkà ọlọ́run náà ló fà àlùbáríkà sínú náà kì í ṣe gbogbo èèyàn ọba forí dólẹ̀ kó forí gúnlẹ̀ tí ọlọ́run ọba ti lóun fà àlùbáríkà sínú nǹkan wọn ní rí ṣùgbọ́n challenges wà nù ẹ̀ because nígbà tó dé stage yẹn àwa táwọn wọra àtàjẹ́ colleagues yẹn náà àwa méjèèjì la fẹ́ fi yọ̀ sí so látara iyọ̀ táwa méjèèjì fi sí èmi àti Yínká Quadri yẹn ọlọ́run tún bá wa fi iyọ̀ tiẹ̀ náà sí. wá ṣe rẹ́gí. làpẹ́sìn bá di ló di òun fún ara ẹ̀ so àdẹ̀rà náà ọlọ́run gbà bẹ́ẹ̀ torí inú ẹ̀ ni wọ́n ti nominate mi fún best actor of the year nígbà Esther so award oríṣiríṣi ló gbà láti gbà yẹn kẹrì látara ẹ̀ náà àtúnjọ lọ ọlọ́run lọ. bàbá iṣẹ́ yín tẹ̀sí gbọ́dọ̀ mọ̀ pé àwọn ará ilé àsọ pé ṣé ayé ni pé torí pé ó wà spiritual ti bá lò tó lóyìnbó bẹ́ẹ̀ ẹ̀ dẹ̀ máa ń lọ ṣiṣẹ́ káàkiri bàbá mo fẹ́ kẹ́ jáàmù sílẹ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń lọ káàkiri yẹn ṣé tẹ bá délùú kan ṣé náà aláwo tẹ máa kọ́ lọ bá ní pé àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn pé toró dàbí pé sọ pé ẹ lọ ṣiṣẹ́ kan nílùú kan gbà kan tí ẹ pé bóyá kẹ́ tó parí iṣẹ́ yẹn ní báyìí ló bá di pé ara kò fẹ́ ṣe rẹ́gí pé ẹ̀dẹ̀ lọ ṣiṣẹ́ ìlú kan ni ẹ bá mi sọ fún ara lé tán wò ó pé bẹ́ẹ̀ ṣe máa ń lọ káàkiri yẹn pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí báwo ló ṣe máa ń jẹ́. yàtọ̀ síṣẹ́ tiwa táwa ń ṣe gangan gbogbo iṣẹ́ tí ó bá ti fẹ́ la owó nú téèyàn máa sọ tọrọ di sísì nù ẹ̀ èyí ló máa ní ìdojúkọ nítorí pé kì í ṣe gbogbo ojú tó ń wò wá ló fẹ́ ká ga kì í ṣe gbogbo ojú tó ń wò wá ló fẹ́ ká rí nǹkan tá à ń ṣe ẹlòmíì kò sí nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú iṣẹ́ yín tẹ̀ ń ṣe ṣùgbọ́n ó ṣàfẹ́ tara ti yín dán agbára tọ́lọ́run yọ̀ǹda fóun náà wò ẹja tiẹ̀ wò ó wò náà kíní tá ń ṣe ìṣe lóòótọ́ ni àbúrò nù ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ibi tọ́lọ́run bá ti wà ẹ̀dá kan bá ṣe lásán ni ṣùgbọ́n ọmọ tó bá máa ga dandan ní kẹsẹ̀ ò ti rìn ojú ẹni máa láàrí ọ̀nà àrí púpọ̀ àfẹ́sì ìṣòro tó pọ̀ káàkiri èyí tí mo tiẹ̀ lọ tó burú jù tí mo rẹ̀ kì í ṣe pé mo tún lọ act mo kàn lọ ṣe MC ni but àwọn àgbàlagbà ni wọ́n ń ṣe nǹkan ni wọ́n ń ṣọdún kankan bẹ́ẹ̀ tí wọ́n pa àwọn alágbára ló pọ̀ ń bẹ̀ mo rò pé bóyá látara náà láti rẹ̀ ń tán ọgbẹ́ni tó ń gbé lálákùnrin náà bóyá ká tiẹ̀ tẹ̀sí ẹ̀ wò àmọ́ kì í ṣòun èmi mo nígbà pé ọlọ́run ló kàn tó ń ṣe tán pé tọ̀ mo tún fẹ́ fara mi hàn ẹ́ lápá bíi torí ojú rí tó ń gbà náà nígbà tí máa kó mi ọdún kan ni mo lò ní orí ṣíà tí ó tó ìta àfijókòó a máa sọ fáwọn èèyàn pé ẹlòmíì kò rórun sùn fún ọ̀sẹ̀ méjì wọn á ní àti ya wèrè tí yóò bá rórun sùn bọ́tà wa ló bí ọdún kan tá à rórun ọ̀hún sùn àrísùn láàárọ̀ àrísùn lọ́sàn-án ẹ mọ̀ pé kéèyàn sùn kó máa ọrùn kan nìyẹn kéèyàn tórùn gbé orun kan tiẹ̀ gbé lọ orun kan àròrùn gbé ọ̀hún gan ẹnu ìgbà yẹn náà la dẹ̀ tún ọmọ tí mo bá ṣeré ọmọ ọdún mẹ́rin tí mo bá yẹ kí n tó gbéra ìrìn àjò ọ̀hún tó jọmọ tí mi ò dé bọ́mọ ọ̀hún láyé gbàtàn gbé mi dé lórí ààrẹ ìjọ kẹta tọmọ náà jáde láyé lèmi dé mo tún kọ́ntínú ààrẹ mi lọ ṣùgbọ́n nínú àṣẹ ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run bá ti ní nǹkan kan ò tí ìyá kò ìyá náà nìyẹn bàbá rẹ̀ ló ti yá ó ti yá nìyẹn gbàtọ́ ọlọ́run ní kò ìyá bó ṣe le tó àtúndìde àwa lọ́lọ́run tún dá sí i ọlọ́run mọ́ para lẹ́yìn gbogbo wọn so kò sí pé kò sí ìṣòro pọ̀ àwọn tó máa gbé ìṣòro wá gan ọ̀pọ̀lọpọ̀ àtẹ́ẹ̀nì rí gbé inú afẹ́fẹ́ náà ti máa gbé tí àgàgà wa tá a máa jókòó tá a máa sọ pé kò sájẹ́ bú àjẹ́ bú oṣó lẹ́nu ọjọ́ bíi mélòó kan nísìnyí mo sì fèsì àwọn kankan pẹ̀lú àwọn ọlọ́jẹ̀. bẹ́ẹ̀ni. mo lọ ṣeré kan ọmọ wa obìnrin kan ló ní ìtàn náà èmi kọ́ mo ní ìtàn èmi kọ́ mo direct náà wá kópa ní tèmi wọ́n ṣe pè mí náà ṣe pa àwọn eléégún tí wọ́n ní káwọn náà wá kódà nígbà tí mi máa débẹ̀ gan eléégún ti múra lẹ̀ àgàjọ ń ṣeré lọ but sí nǹkan wà ńbẹ̀ tí eégún ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú obìnrin
which is táwa náà mọ̀ pé kò lẹ́tọ̀ọ́ ṣẹ̀ṣálẹ̀ mi fún ara mi ok ngbà tèmi tí mo mọ̀ pé what of àwọn tí wọ́n ní nǹkan òun gangan tó tún wá gbé wá àwọn náà mọ̀ pé kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ èmi nígbà pé àwọn táwọn yìí náà ni wọ́n tún dé pé àtúnfẹ́ bí ìwò ń bẹ̀ yẹn náà torí wàhálà náà pọ̀ púpọ̀ ńgbà náà orí mi ní gbogbo wàhálà náà wà dálé ṣé ẹ̀ tó bá ti lórúkọ wàhálà pọ̀ ọtí nígbẹ̀yìn náà Ọlọ́run tún bá wa yanjú ẹ̀ so oríṣiríṣi ìṣòro ló ń yọjú ṣebí yẹn ò dẹ̀ ṣiṣẹ́ eré náà ó máa fèsì ìṣòro tiẹ̀ náà bá ṣe ń bọ̀ láti ọ̀run náà lónìí ká lè ti gbé àpò ìṣòro tiẹ̀ náà dání Ọlọ́run ló máa ń jàgbà lọ́wọ́ ní kálukú tó máa sọnù tó máa gbé àpò ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ lé wa lọ Ọlọ́run máa ṣaláìṣe bẹ́ẹ̀ fún wa. òun ni bàbá tún fún wa ẹ̀ ń pé bó ti ẹ̀ gbé à ń gbọ́ alápè ní òòṣà ẹ̀ gbogbo wa ń fẹ́ràn wọn ẹ̀ rí i pé ìṣòro wà ń bẹ̀ náà àwọn náà sọ pé oríṣiríṣi nǹkan ti ṣẹlẹ̀ náà àmọ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá náà ló wà lọ́wọ́ ẹ̀ náà gbọ́n wọn tó ti lọ kọ́nà máa mi fọ̀run kẹ́hìn Ọlọ́run jẹ́ kẹ́yìn lọ báyìí. bàbá báwo lẹ ṣe máa ń wo script torí pé iṣẹ́ tẹ máa ń ṣe oríṣiríṣi ni ẹ̀ ń ṣiṣẹ́ city ẹ̀ ń ṣiṣẹ́ abúlé ẹ̀ ń ṣiṣẹ́ nǹkan kan mọ́ra àwọn oríṣi mi fẹ́ torí ẹ̀yin tí mo wá bá èmi náà fẹ́ di ọ̀wọ́n kankan mú tó bá gbé iṣẹ́ wá fún yín báyìí sí ṣé ó ti ní direction tí ẹgbẹ́ máa wò pé òkè ìgbà tẹ́ pé iṣẹ́ eléyìí bó ṣe gbé wá rí ibi tí máa pọ̀fọ̀ tí máa ṣe kí ni ẹ lọ rẹ̀ eléyìí báwo lẹ ṣe máa ń jókòó wò ká sọ behind the scene bẹ́ẹ̀ ṣe máa ń package iṣẹ́ yín kẹ́ tó bọ́ sí orí kámẹ́rà. nígbà tá a bá ti sọ fún wa náà pé àyè báyìí ni ẹ fẹ́ bá wa dì mú tán ti sọ ìtàn fún wa dandan kan digest ìtàn fún wa ká tó bẹ̀rẹ̀ ró báyìí lẹ́yìn máa wá bá wa ṣe o gẹ́gẹ́ bí ẹni tó mọṣẹ́ ẹ̀ níṣẹ́ dandan ni kó lọ wò pé ó dáa torí tèmi bá ń ṣiṣẹ́ máa ń fẹ́ kó kí ẹni tó ń wò máa gbàgbé pé iṣẹ́ eré lòun wò bẹ́ẹ̀ni èmi ò ń ṣeré níbi à ń ṣe iṣẹ́ lèmi kà kún bí kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ ọ̀gá mi ìyẹn lè tẹ iye òun mi inú ìrìn àjò wa gba àwọn ọmọ tó máa ń join náà àwọn kan náà ń join ẹgbẹ́ wa náà tá a mẹ́ tàbá dẹ̀ ti ń lọ sí stage bẹ́ẹ̀ yẹn ọ̀gá máa béèrè lọ́wọ́ wa pé kí ni tá à ń lọ ṣe àwa tá a dẹ̀ ti mọ̀ ẹni tá a gbà níjọ́ tá a ṣẹ̀ṣẹ̀ gbà náà máa ṣe bá ní à ń lọ ṣeré ọ̀gá mi ó gbé ìkórù síréètì. eré ìwé ló ń ṣe. ta ló ń lọ ṣeré mo ń lọ ṣe iṣẹ́ ó ní I'm going to my job iṣẹ́ eré wo ìkó tó fún ọmọ náà fẹ́ lè sọ pé òun ò ṣiṣẹ́ eré mọ́ so ó jẹ́ káwa náà mọ̀ pé iṣẹ́ wa ni kì í ṣe orúkọ tó kàn gbé dání ni eré kódà iṣẹ́ tó ju iṣẹ́ lọ ni iṣẹ́ tó wúwo púpọ̀ ni iṣẹ́ wa wúwo púpọ̀ ju kí èèyàn jẹ́ òkú ló ń ṣiṣẹ́ babaláwo kó máa ní ìṣòro tó wà ń bẹ ju kéèyàn máa ṣiṣẹ́ babaláwo kó máa ṣe nǹkan lóríṣiríṣi so tán bá ti gbé wá bẹ́ẹ̀ pé nǹkan báyìí ni ẹ máa ṣe èmi máa ń kíra mi bọ̀ ní nǹkan yẹn ni so ẹni tó ń wò á lè máa wò níwò pé nǹkan yìí ń ṣẹlẹ̀ gangan ni kì í ṣeré so èèyàn ní láti lọ digest ara ẹ̀ láti fira ẹ̀ sínú nǹkan ní kó wá ṣe dáadáa so kó lè jọra wọn Ọlọ́run dẹ́ bá fa àlùbáríkà sí. bàbá wọn wá ń wò yín káàkiri báyìí pé tó bá ní àwọn fẹ́ wá bá yín pé lórí iṣẹ́ àwòkẹ́ báwọn yẹ nǹkan wò nǹkan ṣé wọ́n lè wá torí pé nǹkan gbogbo àmọ̀ yín fún yẹn fún àwọn aráalé tó ń wò wọ́n lè wá bá yín gẹ́gẹ́ bí aláwo. tí mi ò bá ṣe iṣẹ́ eré gangan náà bóyá wà ládùúgbò àbáwá mẹ́kan bàbá rẹ nìkan tó ní ìdààmú kan àbí ìṣòro kan bí èèyàn bá ní ipa tó lè fi ran onítọ̀hún lọ́wọ́ kò sí nǹkan tó disturb èèyàn láti sọ pé mo dẹ̀ mọ̀ ibì kan o tàbí mo dẹ̀ mọ̀ ní ipa nǹkan báyìí kì í ṣe babaláwo nìkan ló mọ nǹkan wòsàn mọ́ láyé tá a wà ní ìsìn kì í ṣe ẹni tó ń ṣe ẹlòmíì látara nǹkan tó ti ṣe yẹn gangan tó náà ti ohun tó fi ṣe wòsàn fún tó bá jẹ́ ní Ọlọ́run tó bá rẹ́ni tí nǹkan ṣe tàbí tán wá fi lọ kò sí tó disturb ẹ̀ láti júwe nǹkan tóun náà lò yẹn so tá a bá rí àwọn èèyàn tó ṣe pàtí ìṣe àwọn tí wọ́n máa dé ìta nígbà tá a bá tún wọ̀ ẹ́ lórí ẹ̀ babaláwo ni nítòótọ́ mo máa gbà tó ṣe so gbogbo nǹkan tí mi bá ń sá fún nìyẹn ṣùgbọ́n kì í ṣe pé ààrẹ ni tó wà ní ìṣòro tó lọ́nba kádàrà tó bá fi lọ wa tá a dẹ̀ mọ̀ nípa ẹ̀
torí àmọ́ nǹkan oore tóun náà máa padà ṣe wá so kò sí yàtọ̀ nínú kẹ́ni tí ebi ń pa wá bẹ́ni tó lówó lọ́wọ́ náà tí èèyàn bá lówó lọ́wọ́ èèyàn ó yẹ kéèyàn fún inú ẹ̀ náà ní pé lọ jẹun àmọ́ ṣe rí pé mo ní kò sọ̀rọ̀ sáńbọ́ọ̀dù nú ọ̀rọ̀ mi ń dẹ̀ fìgbà kan kúrò pé mo ń ṣiṣẹ́ ìṣègùn kẹ́nìkan máa bọ̀ ṣùgbọ́n tó alhamdulilayi ọlọ́run fún wa ní ọgbọ́n àti òye nídìí òun náà nítorí pé ń ta bá ń lé níta jogún bá ní ń ta dẹ̀ tún kẹ́kọ̀ọ́ sí nínú rìn àjò ni. torí mọ̀ pé wọ́n á kàn sí yín tí wọ́n bá wo ìfọ̀rọ̀wérọ̀ náà ẹ ṣe bàbá mo rí kan náà wọ́n fídíò yín kan tẹ̀ ṣe pẹ̀lú ìkan náà bàbá wa bàbá àgbàlagbà Alhaji Karim Adépọ̀jù bàbá Wande mo wá rí ìrẹ́pọ̀ yẹn mo rí bẹ́ẹ̀ ṣe ṣe bàbá sọ ẹ bá mi sọ pa díẹ̀ báwo ni ìbáṣepọ̀ yẹn pẹ̀lú bàbá. Bàbá dáadáa ni ọ̀gá dáadáa dẹ̀ ni mẹ́ńtọ̀ dáadáa dẹ̀ ni so láti ilẹ̀ kò síbi tá a ti pàdé tá a kì í ta síra wa mi ò ń fún wọn ní space pé kán wá àwọn náà ń gbà fún mi tá a bá ti pàdé láì jèrè àjọ máa bí mo bá ń sọ̀rọ̀ tí mi ò dá sọ̀rọ̀ wọn ó máa make sure pé òun dá sí òun tọ́ mi sáà ni so tóun náà bá dẹ̀ ń sọ̀rọ̀ èmi náà máa ń tọ́ àjọ máa ń ṣeré ó jẹ́ni tó súnmọ́ àwọn ọmọ tí ò bá kó àwọn ọmọdé mọ́ra ẹni tó pè ṣeré yẹn gan lè mọ̀ pé so ara ìwà wọn làwọn náà jẹ débi àyè tán ṣe wà ẹ bàbá dáadáa ní Alhaji mùsùlùmí gidi dẹ ni wọn ó tún jẹ́ kí n tún láìkí wọn gan wọn fi irun ṣeré Ọlọ́run dẹ̀ fi mọ́ kéwù mọ́ àwọn náà. bàbá kò sí bá a ṣe máa sọ ń pa Aláàpẹ̀ni Òòṣà tó jẹ́ pé nípa sinimá yín tẹ̀yìn ń gbé yẹn tá a tún ní sọ ń pa àwọn méjì mẹ́ta kan tí ẹ gbé nídìí iṣẹ́ yìí lásìkò yìí ẹ̀ńtọ́ wọn náà ń gbìyànjú dáadáa ẹ̀ńtọ́ ló ń gbà fún wọn náà gẹ́gẹ́ bí bàbá máa fẹ́ kẹ́yìn ẹ̀ tó bá mi sọ déjà sọ ń pa ìkọ́nà ẹ̀gbọ́n àbáwa náà Lálùdé tó yẹ pé nídìí iṣẹ́ yìí ni ẹ bá mi sọ ń pa díẹ̀ ń pa wọn ṣé ẹjọ́ máa ń pàdé ṣé ẹ̀ ń ríṣẹ́ wọn ẹ bá mi sọ ń pa díẹ̀. ọ̀rẹ́ mi àtàtà ni kí ojú tó hàn ń ta gan báyìí láti jọ wà pẹ̀lú Fatai ó jẹ́ ẹni tí Ọlọ́run fún ní wà púpọ̀ ẹ lè bá nídìí àbòsí ẹ lè bá nídìí ọ̀tẹ̀ kan bẹ́ẹ̀ bá ṣe ní ìsìn ó máa jẹ́ kẹ́mọ́ ni bíi tèmi náà kò lẹ́nìkan tó ń fi sínú so Ọlọ́run dẹ̀ tún wá fi òye iṣẹ́ yìí yé gan Ọlọ́run fi yé Ọlọ́run fún ní ẹ̀bùn púpọ̀ tó yẹ tí n bá ń wò gan máa ń gbádùn ẹ̀ tèmi náà máa rẹ́rìn máa gbá ọ̀rẹ́ mi yìí orí ẹ̀ ti dá kí n má sọ nǹkan mi so he's a very nice person very very nice kì í ṣe pé tí ó bá dá tó bá níwà kan ẹ bá bí mi léèrè nǹkan ẹ máa sọ máa ní ọ kò sí kó tó máa gba bàtà ní bá pò lórí ẹ̀ mbẹ́ but èèyàn dáadáa ni very very nice. bàbá mi mọ̀ bóyá ẹni ṣókí tẹ fẹ́ sọ nípa bàbá wa Abija torí ńgbà tó di pé à ń dàgbọ́n náà lárí tó ń ṣe irú iṣẹ́. bẹ́ẹ̀ni wàrà bí ẹkùn òun náà wà bẹ́ẹ̀ni Abija wà láyé wà láyé bẹ́ẹ̀ni àjọ wà náà ni láti pé ẹni tí èèyàn ti close láti gbà tó ti kúrò ní ẹgbẹ́ tó wà ní Òṣogbo lọ́hùn lọ́dọ̀ tó ti dé sẹ́kọ̀ọ́ láti jọ wà ló ti dé sọ́rọ̀ láti jọ ń káàkiri even kí orúkọ tiwa tó búyọ tá a bá ń tẹ̀lé irú wọn lọ pé à ń lọ sóde èrò gbogbo orú àwa yẹ̀yìn láyé àwọn fúnra wa máa ṣọ́ọ̀gù gba wọ́n ti lé wa sẹ́yìn gbẹ̀lẹ́nu tá a jọ ń lọ tá a máa sáré tẹ̀lé tó túmọ̀ sí pé tẹ́dá ò bá ti bínú ológo ògo tiẹ̀ náà ń bọ̀ wá tó lọ́wọ́ so n tí mò ń gbìyànjú àti sọ ni pé a jọ wà gan pẹ̀lú títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí ó bá lọ location tàbí tí mi ò lọ dandan ni káríra lójúmọ́ so tiwa ti kúrò nínú pé a jẹ́ ọ̀rẹ́ eléré èmi àti Abija yẹn àti di family something pẹ̀lú ìdílé àti ìdílé mi. mi dùn mo ṣe gbọ́ kó tó di pé mo fi ilẹ̀ lórí ìyẹn jà sọ̀rọ̀ ń pa ìmúlẹ́yìn èèyàn yín náà ni Alhaji Yinka Quadri torí a máa ń gbádùn èrè yín bẹ́ẹ̀ tí máa dán fúnra ẹ bá mi sọ ṣókí ń pa àwọn díẹ̀ torí ẹ̀wọ̀n náà wọ́n gbìyànjú Ọlọ́run gbà fún wọn. bẹ́ẹ̀ ni àwọn òun náà àjọ wà ní àjọ wà láti ìgbà ìwé náà pẹ̀lú òun náà ni gbà táwa náà ń bá tiwa kiri táwọn náà jọ wà pẹ̀lú Gbódòrógún lèmi ti máa ń lọ sí practice wọn ní Ọbalẹ́ndé mọ̀tàn ti máa ń ṣe practice
so torí gbólórógún yẹn náà máa ń wá èmi náà wá sí Agége so àtijọ́ àpọ̀lọ́ àwọn Yínká ti pẹ́ ó gba iṣẹ́ òwò tó wẹ̀nì tí ó ń bá bàbá ẹ̀ ṣe kò jẹ́ tó rọ̀pọ̀ wọn tí wọ́n jọ wà ń gbà náà tó ń ṣiṣẹ́ pọ̀ tó ń ṣiṣẹ́ ìjọba nínú wọn but fashion táwọn náà ní fún iṣẹ́ yìí òun náà ló gbé àwọn náà dáyé tán wà so Yínká is a very nice person tọ́lọ́ lọ́run tiẹ̀ tí fáwọn ṣe ń jì tipẹ́ so ṣe ń jì yẹn kẹ̀rẹ́ yìí wọ́n máa fi ń ṣèrànlọ́wọ́ fún àwọn ẹni nígbà tí ó ti ṣòwò nídìí iṣẹ́ yìí gbà yẹn so actor ni ṣe good actor kò nídìí pé tí yẹn bá sọ̀rọ̀ pé actor ni Yínká kẹ́nìkan ni ó kàn fi ń pọ́nlé ni wèrè lẹ̀dá tó bá sọ bẹ́ẹ̀ àfi tójú ẹ̀ bá fọ́ àfi tọkọ ẹ lọ bá pé torí kò sí ààyè even òun tún wá ní àwọn àyè kan tó lè ṣe táwa ò tún yìí ò tún lè ṣe tẹ́tí wá rí pé Ọlọ́run tún fóun lẹ́bùn tó pọ̀ gan akàdúgbẹ́ kọ́ lọ́ba fi àlùbáríkà sí gbogbo ìtawà náà mọ́ so it's a nice person títí lọ dórí Ògògó ọmọ ìyá mi tiẹ̀ lògògó ń tiẹ̀ ọmọ ìyá mi gidi tún lòun torí Àwórì lòun náà ọmọ ọlọ́jẹ̀dẹ̀ lòun náà ẹ̀rí porúkọ tóun náà ń jẹ́ ni òun ganan tiẹ̀ fẹ́ mọ́ lògògó gbàtà wà ń kíra wa nínú kínní làwọn ayéṣẹ́ mọ̀ pé tèmi bá ń sọ̀rọ̀ máa ń rò pé bóyá mo wá láti Òṣogbo àbí mo wá láti Ọ̀yọ́ tí máa sọ fáwọn èèyàn pọ̀ ọmọ Èkó náà pẹ̀lú bédè yìí ṣe ẹ̀yin lẹ́mọ̀ iṣẹ́ ìbéèrè ló bá dé lọ àwa kọ́ èdè yẹn débẹ̀ o gbogbo àwa kọ̀ lé mọ́ ẹ bá ti ṣàkíyèsí gbogbo àwa tájọ wà ń ṣàwáwù yẹn ọmọ ìyá ni gbogbo wa ọmọ ìyá kò sí wàhálà láàrin bí wàhálà kan bá máa ṣe láàrin àwọn òṣèré gangan jẹ́ láàrin àwọn ọmọ wa obìnrin so wọ́n pa wàhálà ọ̀lẹ́ gbọ́rí láàrin ọkùnrin sọ́kùnrin pẹ̀lú gbogbo àwọn tọ́lọ́run tó ń fún lórúkọ àwọn kan àtàn lórúkọ náà àwọn ọmọ mi àwọn ọdún Ibrahim Shatta kan bí a bá pàdé mi pẹ̀lú irú àwọn ẹ bá pàdé gbogbo àwọn bọ́ọ̀sì tán lórúkọ nísìn ìgbádùn lèmi máa ń wà eré kò sí tí mo fẹ́ tán ṣe fún mi wọ́n bá dáwó epo mi jọ pé ẹ fi epo ẹ ti máa wò ó máa ń tó ìlọ́po 5 owó iṣẹ́ tí mo gbà gan Ọlọ́run máa fi kó pa ẹnìkan kan nú gbogbo wọn kó gbọ́ ẹnìkan kan máa wà lẹ̀. àmọ́ bàbá yìí kan wà tí màá tún wá béèrè lọ́wọ́ yìí torí àgbà eléré lẹ́yìn náà iná rẹ̀ ti pẹ́ lẹ́nu iṣẹ́ yìí àmọ́ àwọn àgbàlagbà kan wà náà tó jẹ́ pé àwọn náà nǹkan tó máa ń sọ fún àtàbà ti lọ bá wọn ni pé wọn ò pè wọ́n síṣẹ́ mọ́ pé eré mi tó jẹ́ kọ́ wọ́n ṣe ọmọdé ló ń ṣe ẹ̀mọ̀ pé káàkiri làá máa ń lọ tá a bá dẹ̀ tún rí nígbà tí ẹ pé ẹ̀yin ti wà tipẹ́tipẹ́ ẹ̀rẹ̀ sì wádìí sí máa máa wo pé kí ló dé tí àwọn onítàtà àwọn bàbá tó wà ń bẹ̀ tí wọ́n gbọ́ wọ́n tẹ́ pé ọmọdé ló ń kùn ní kí lẹ fẹ́ sọ sí irú yẹn bàbá mi fọ́ wọn tí tójó ní tíátà sà. gbogbo ẹni tó bá ṣì wà láyé kò kọjá àdánwò dẹ̀ póríṣiríṣi àdánwò náà ni kí ọládé báyàn lójijì lọ́wọ́ alẹ́ kiri wọlé wá báyàn àdánwò náà ni kí ìdàkejì náà tún wọlé kọ́lọ́ mọ́ gbé ìdàkejì bá àwọn sì lè sọ bẹ́ẹ̀ nísìn òtí mi nígbà pé àwọn tí ó bá rí bẹ́ẹ̀ fún Ọlọ́run ló sì gbé sinmi dé níwọ̀n gbà tán bá ṣe àwọn tán ti dàgbà tọ́lọ́run tún padà sọ pé ó tún yẹ tún máa bọ̀ níta dáadáa nínú àwọn bàbá wa tí mo mọ̀ tí mi ò kàn fẹ́ máa dárúkọ tó yẹ pé àwọn yẹn làwa ń wò nígbà yẹn táwọn náà ti pẹ́ tá a fi ṣọ̀gá tán ti lórúkọ sáà kan kọjá ìpele lọ́rọ̀ lé ayé àyè tá a bá wà ká máa dúpẹ́ fọ́lọ́run ni nígbà tá a bá ṣì wà láyé tá a wà láyé tá a ti kú dẹ́ni kì í ṣe ẹ̀bi àwọn tí wọ́n bá rí àgbàlagbà kan pé ó lè ṣe bí tí wọn ò pé ọjà ló máa ń kásìtì nísìn àwọn èèyàn tán ń wò wá náà fún ara wọn náà ni wọ́n máa ní àwọn tán fẹ́ wò pé òkè táìmù báyìí àwọn èèyàn báyìí la fẹ́ máa wò àkókò ní gbogbo nǹkan ọjà ló kọ̀ sí ẹ̀ because tí kò bá ti sẹ́ni tó yọ ó boom díẹ̀ tó lọ́n fún níràwọ̀ díẹ̀ nù fíìmù ẹni tó bá kówó ṣe fíìmù ọlọ́mọdé àkúta aṣòwò kà máa rìn wọn dúró de pé lágbájá ló lè ṣe róòlù lágbájá láyé ti mọ̀ ní ògùntàn lò ní ọ̀jẹ̀ dàbẹ̀ tó ń ta wóróbo tó ń náà wọ́n lẹ̀ ní pé kán lè rí òun bọ́rọ̀ fíìmù náà ṣe rí nìyẹn
àwa tán ṣe ń pè náà tán lọ nítorí ọ̀fẹ́ la ní kọ́lọ́ má gbòòrè ọ̀fẹ́ ń kúrò lọ́rọ̀ wa so bẹ́ẹ̀ lómi bá dẹ̀ kọ ìtàn ẹ̀ náà nìsín ó lè decide pé ẹ lọ bá mi wá bàbá báyìí wá òun ni mo fẹ́ kó wá ṣe àyè báyìí bọ̀tì nígbà tí nǹkan yóò bá ti kan ẹlòmíì máa rò pé bóyá Ọlọ́run ti gbàgbé òun Ọlọ́run ò tí gbàgbé àìmọye tó jẹ́ pé ọwọ́ ọjọ́ alẹ́ náà ni òkìkí ṣẹ̀dé fún nínú àwọn aṣáájú wa náà Ọlọ́run máa jẹ́ kí ire ayọ̀ wa ó bá wa sáré. ẹ ṣé bàbá mi fẹ́yìn eléré báyìí pàápàá àgbẹ̀ tẹ́tí ṣeré káàkiri tẹ́tí lọ ṣeré káàkiri ẹ ní àtóbí àwọn màámi àtóbí 4-5 tó yẹ kó wà torí ìlú tẹ́ bá lọ ẹ ní màámi àwọn ẹ̀dẹ̀ ti pẹ́ tẹ́tí lọ káàkiri bàbá àtóbí àwọn màámi mélòó tó jẹ́ pé bàbá pé kí ni. èèyàn máa ń sùn oúnjẹ láàrin obìnrin kò máa mí pé kó fi gbogbo wọn ṣe ìyàwó mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé iṣẹ́ eré ló jẹ́ òkùnkùndùn fún mi iṣẹ́ tèmi ló jẹ́ òkùnkùndùn fún mi gan ṣùgbọ́n kò ṣe má nílò obìnrin nínú ayé ọkùnrin ẹ̀dá kò fi wọ́n ṣọ̀rẹ́ àbí kò fi wọ́n ṣe ìyàwó so àṣàṣe kan bí kámẹ́rà yín bá lè lọ sára ògiri mẹ́ ẹ máa rí alápìnní àti fọ́tò ẹnìkan mẹ́ èmi ò fi bẹ́ẹ̀ ní ẹ̀mí àwọn obìnrin rẹpẹtẹ ẹyọ kan gan ẹ̀mí ò tí gbé tán tó ṣe wà ní àwọn ọmọ ní àwọn ọ̀rẹ́ olólùfẹ́ àwọn obìnrin nífẹ̀ẹ́ mi púpọ̀ àtọmọdé àtàgbà pẹ̀lú mi bá rí mi tí n bá ẹlòmíì lè má mọ̀ pa alákùnrin lójókòó tí n bá sọ̀rọ̀ tó bá gbọ́n ẹlòmíì àkànwò bẹ̀ wí lójijì gbà ha bàbá yìí lójókòó yìí ẹ máa yọ̀ǹgì gan ẹ máa ṣe kinní kan ẹni nínú gbogbo nǹkan ẹni obìnrin ò bá ti nífẹ̀ẹ́ sí ó máa gbìyànjú rìn àjò ẹnu ayé o ẹni tí obìnrin bá dẹ̀ bínú sí náà ìwẹ̀ odò ẹ̀ ó máa nípọn gan àní rí bínú ayé ìyàwó kan ló wà ní ọ̀dẹ̀ mi. òní bàbá ti sàn bàbá ti yànnà náà fún wa pé olè jẹ́ lédè orí ìtàgé oní tíátà tó ń lo Òṣogbo tó ń lo Àkúrẹ́ lóko jẹ́ pé o sì mẹ́ńtẹ́ẹ̀nì o bàbá òkúndùn yẹn dáadáa ni. bàbá kí lẹ wá fẹ́ràn láti máa ṣe kí lẹ fẹ́ràn tó yẹ kó bóyá tẹ̀ ń bá sí nídìí tẹ̀ ń bá sí location tẹ̀ ń bá sí kí lọ́wọ́n kan tẹ fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí. eré mi àárín àwọn ọmọ tó kéré sí mi jù ni màá ti ń fẹ́ máa ṣeré àwọn kékeré tó bá bá mi bẹ ẹlòmíràn ní mọ̀ pé èjì mi ti tó ibi tó dé mo nífẹ̀ẹ́ àwọn ọmọdé gan àwọn àjọ máa dápàrà mo lè máa yọ ọ̀ṣẹ́ tí ọmọ 21 years kájọ máa léra wa kiri mo dẹ̀ máa ń ta lúdò mo láìkì lúdò nígbà tí lọ lókèjì tó bá ti sinmi díẹ̀ báyìí mo lọ àárín àwọn ọmọdé nìyẹn èmi mo kan bẹ́ǹsì èmi mo ní lúdò tán ti ṣe tó ti lé ní 15 years tá a ṣe ń play ẹ̀ dé sí àdẹ̀ ṣe ń play ẹ̀ náà ẹni mo minerals ẹni mo mi ni mo ṣe máa ṣe fún ẹnì kankan ni ẹ torí pé ọmọdé ní àgbà ọ̀la. oúnjẹ wo ló jẹ́ pé aláàpinnu ìṣàlẹ̀ jẹ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí ò dẹ̀ ní sí. mi ò kúndùn oúnjẹ dàbí alára omi ni mo lè láì jẹ nǹkan kan mo lè máa mú mi láti àárọ̀ títí dalẹ́ mi ò fẹ́ kó mi wọ́n mi so tí n bá máa jẹun náà bóyá ráìsì àbí kí n jẹ iṣu àtẹ̀yìn. kúndùn oúnjẹ kan pàtó kan pé. oúnjẹ kan rè dandan láti jẹ mi ò kàn lè kúndùn gbogbo oúnjẹ mi ò rántí gan bóyá bí iyán bí àwọn òkèlè báyìí ni. gbogbo ẹ̀ẹ̀kan lọ́dún méjì ni gbogbo àwọn yẹn ẹ̀ẹ̀kan tó bá kàn wá sọ́kàn mọ́ nǹkan báyìí wọ́n mi jẹ lẹ́nu sókè pé bóyá mo ní special kan pé dandan àfi kan wá lọ irọ́ omi ni wọ́n lóye ní ògbọ́dọ̀ kó ń sàkà ní mi. bàbá àwọn tó ń wò yín lé báyìí tó jọ wọn ọ̀dọ́ náà tí wọ́n fẹ́ràn yín tí wọ́n wò pé bóyá pé ṣé mo lè wá bá bàbá Alápinni kí wọ́n tún kọ́ mi nídìí iṣẹ́ ìtorí gẹ́gẹ́ tí a bá lọ káàkiri aláwọ̀ kan tí yẹ pé wọ́n ti fi kọ́mẹ́dì jẹun tí yẹ pé tó bá dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ohun yín gangan ló máa mú tó yẹ pé ṣé ó ní bí training tẹ̀lé ṣe fọ́wọ́n ọ̀dọ́ tó fẹ́ wá bọ́ àyín tí yẹ pé ẹ tún lè tọwọ́ sọ́nà pàápàá nírú ìdí iṣẹ́ tẹ̀yìn yàn láàyò yìí sà. bẹ́ẹ̀ni
bẹ́ẹ̀ni àdúrà wa ni wípé àwa láyé gbogbo rere tí a bá ti gbé ayé ṣe kó má parun mọ́ wa lọ́wọ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò fi bẹ́ẹ̀ ní àkókò pé à ń kó torí àti kóríṣiríṣi ìjọ tí wọ́n ti fẹ́ ṣàkóbá fúnra wọn. So but ní ìsìn náà ara àwọn èèyàn tí wọ́n ń pè pé ẹ máa bọ̀. Èmi bá rẹ́ni tó mo nágbàlagbà tó ń ṣe bí èmi gangan. Pé nínú iṣẹ́ yìí tí wọ́n ti ń lò pé róòlù àbálá tó ń wọ̀n ohun ẹ̀ tán bá kọ́kọ́ ń gbọ́ tán bá wo tẹlifíṣàn báyìí àbá alákùnrin ló ń sọ̀rọ̀ yẹn. Kó tó sọ pé méjì mẹ́ta mẹ́rin ìyàtọ̀ ńlá ti wà ńbẹ̀ torí àmútọ̀run wa ni ohun alákùnrin. So kọ́pì máa yàtọ̀ ńbẹ̀ ṣùgbọ́n béèyàn bá ya wèrè kò lè rẹ́yìn kọ́pì ẹ̀. Béèyàn bá dẹ̀ ń ṣe nǹkan kan tá yóò nífẹ̀ẹ́ sí nǹkan tó ń ṣe tá ló fẹ́ kọ́pì tá yóò nífẹ̀ẹ́ sí. Tó bá wá ṣe nǹkan kan tó bá rẹ́ nìkan tó wá tó náà lọ ń dọ́gbọ́n mi ó yẹ kéèyàn bọ́ sí horo níbi nǹkan kó máa dúpẹ́ fọ́lọ́run nígbà Ọlọ́run mo máa dúpẹ́ o mo rẹ́ni tó ń fẹ́ máa ṣe bí èmi náà ṣe ń ṣe. So wọ́n pọ̀ mọ́ láwọn ọmọ mo lọ location kan láìpẹ́ yìí wọ́n mọ́mọ́ kan wá bá mi wọ́n ní kó ṣe bí àwa tó ṣe bí ayé ń ṣe gan ó ṣe bí Sanyẹ̀rì ó ṣe bí Ọdúnládé Adékọ́lá so ìgbà tó máa dé beside ọ̀rọ̀ mo kàn bẹ̀rẹ̀ sí rẹ́rìn ni mo dẹ̀ fún ló mo dẹ̀ tún ṣàdúrà fún so ó sì máa rẹ́ni tó ń ṣe bí èmi inú wọn lè kàn sí náà ń pé kẹtù máa tọ́ wọn sọ́nà. ò sí wàhálà. ṣe bàbá òun lẹ tún ti gbé àrà lẹ báwo lẹ ṣe olórin wo lẹ máa tó bá di pé nǹkan fẹ́ jáde ó yá nu mọ́tò ẹ̀kọ́ máa fi ń gbádùn ẹ̀kọ́ máa fi ń relax olórin wo ni àbí kò sí ìtẹ̀yìn òun gbọ́n tí. mo nífẹ̀ẹ́ sí Alhaji Dr. Sikiru Ayinde àwọn orin wọn tán ti kọ sẹ́yìn yẹn máa ń béèrè old record wọn gan máa ń nífẹ̀ẹ́ sí orin Ṣẹ̀fí Àlàó. Bàbá oko inú wọn sọmọ oko mọ́. grandfather oko grandpa dẹni pẹ̀lú Alhaji Pasuma mo nífẹ̀ẹ́ púpọ̀ mo nífẹ̀ẹ́ lẹ́yìn àkópọ̀ wọn gbogbo ẹni tó bá ti ń ṣiṣẹ́ ọpọlọ èèyàn láti tó bá ti ń kọ́ tí mo lè gbọ́ tí mo dẹ̀ máa kọ́gbọ́n bẹ̀ èmi nífẹ̀ẹ́ lọ nìyẹn torí mo nífẹ̀ẹ́ màláìka náà gan lọ́la ọmọ ara rẹ̀ so àwọn tí mo lè sọ pé rẹ́kọ̀ gbogbo wọn ni mo nífẹ̀ẹ́ pé bọ̀ ẹ bá mú rẹ́kọ̀dù ẹ bá mẹ́rin àwọn tí mo kọ́ dárúkọ ẹ̀ máa ń gbọ́ wọn dáadáa. Bàbá àwọn sinimá pọ̀ tẹ́ ti ṣe fáwọn aráalé tó ń wò sinimá tẹ́bá ní òkè mo fẹ́ kọ́ wo sinimá méjì mẹ́ta tẹ́ ti ṣe tẹ́ mọ̀ pé sẹ́yìn kìkì tẹ́ bá mi sọ fún wọn pé ẹ̀yin lólùfẹ́ mi o bóyá tẹ́ ń bá ti wò mo fẹ́ kẹ́ wo sinimá báyìí kẹ́ wo sinimá báyìí kọrin yín bẹ́ẹ̀ àbí iṣẹ́ gbogbo ẹ̀ náà lẹ́yìn dọ́ọ̀sì lọ. kò sí iṣẹ́ tí mo kópa ń bẹ̀ tí kò sálùbáríkà ń bẹ̀ gbogbo iṣẹ́ mi ni mo fẹ́ kí àwọn èèyàn máa lọ wò nítorí wọn lè wò kankan sọ pé àwọn tán bá wò èmi tán bá wò kan tán rí mi ń bẹ̀ ọ̀tọ̀ nígbádùn tán máa rí ń bẹ̀ tán bá wò mí ọ̀tọ̀ nígbádùn tán tún máa rí nínú yẹn náà ìbá ṣe ṣe nílé ìkọlà ṣe máa ṣe nínú kejì so gbogbo ìtàn mi tán bá ṣe pálákùnrin wà ń bẹ̀ ní kí wọ́n máa gbádùn ẹ̀ gan. Bàbá tó bá fẹ́ kàn sí yín lọ́wọ́n tó ń wò yín káàkiri àwọn tí Naija ń bí àtàwọn tí bá lọ ṣe lè kàn sí nọ́mbà wo ló lè pè yín sí sà. 081 45 43 3182 081 45 43 3182. ìmọ̀ràn méjì fọ́wọ́n ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ tíátà àwọn ọ̀dọ́ ìkíní àtàwọn òbí táwọn wò ó pé ǹjẹ́ kọ́ ọmọ mi ṣiṣẹ́ tíátà ló ń ṣiṣẹ́ tíátà fún nǹkan kan kìíní kan ẹ bá mi gbọ́ méjèèjì mọ̀ràn sá. láyé tá a wà nísìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni a ti bí tí a mọ irú tálẹ́ǹtì tọ́lọ́run fún tí ò bá ti jẹ́ ọ̀nà ìpátá tó máa borúkọ àwọn òbí jẹ́ tó dẹ̀ máa bọjọ́ ọ̀la ọmọ jẹ́ iṣẹ́ tọ́mọ bá ti ní òun yàn láàyò ẹ jẹ́ ká jókòó dáadáa ká bá ṣèwádìí ọ̀nà yẹn ká bá ṣe béèrè ẹ̀ wò lọ́dọ̀ ọba tó ṣẹ̀dá ẹ̀ so tá a bá ti rí i pé ọ̀nà ni fún ká sọ́pọ̀tì ẹ̀ ni pàápàá iṣẹ́ eré wa yìí nísìn gan so nídìí gbogbo òbí gan dán mọ́mọ́ wa nísìn
ó yàtọ̀ sígbà tí wọ́n ń pè wá lólè tó ń pè wá láṣẹ́wó àfẹ̀yìn gbódó gbogbo wa láti rí pé ó dà pé bọ̀tì ìgbà tó kóró yẹn táwa wà ń bẹ̀rẹ̀ wọ́n rí ngbà náà àwọn èèyàn ti ń rí nísìn gbogbo ẹni tó bá kàn wá sí ẹni iṣẹ́ téèyàn bá lọ kéèyàn fi ìfaradà kó fi kún àti ìbẹ́lọ́hùn lé lórí kẹ́ẹ̀dẹ̀ fọmọlúàbí kún gbogbo iṣẹ́ tó bá wà lọ́wọ́ èèyàn kó lè ráàánú Ọlọ́run gbà àti ẹ̀yọ́nú àwọn tó láyé. èwo lẹ fẹ́ fún ọ̀rá lẹ́kọ̀ọ́ dìmú bàbá kọ́ tó rí kọ́ alápò òòṣà bá mi fún ọkọ̀ dìmú kọ́ dìyẹn mú. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá olólùfẹ́ gbogbo àwa òṣèré ọmọ odù tó dá ìwà mo dúpẹ́ lọ́wọ́ yín ọdún lọ sí òpin báyìí ire ayọ̀ wa ọlá wa ẹ̀mí wa kò ní pin mọ́dún yìí o ọdún tuntun tí a fẹ́ wọ̀ ayọ̀ àti ìdùnnú àti àlàáfíà ni a máa bá wọ̀ bẹ̀ ọdún parí ẹ̀mí pin kò ní jẹ́ ti ẹnìkankan wa nílé lóko àdàgbà homo nítòsí a máa dàgbà a máa dògbó ìdúró gbogbo là bóṣù àwo ìdùbúlà rẹ̀ ẹ̀ ní dùbúlà rẹ̀ o Ifá kan ní akúrí má fa orúkọ àpèkú abòjùjù ta kókó orúkọ àparùn ikú tẹ́ẹ̀bá kó àwọn ọ̀tá yẹn á lọ gbàkú àrùn tẹ́ẹ̀bá rán àwọn ọ̀tá yẹn á gbàrùn ikú yẹn á dikú ọ̀tá àrùn yẹn á dàrùn òdì kékeré ẹlẹ́yẹ lọ́nfẹ̀mí wọn poṣó ìbẹ̀ǹbẹ̀ yẹríyẹrí kì í jẹ́ kọ́mọdé roko òde àgbọn adífá fún Ọ̀rúnmìlà nígbà táwọn ẹlẹ́yẹ ń bàjá ó ní kékeré ẹlẹ́yẹ àgbẹ̀lẹ́yẹ gòkèwẹ́ wá sinmi ilẹ̀ òní lé kí tẹ̀tẹ̀rẹ̀gún má tẹ̀bẹ̀ bómi bá pa tẹ̀tẹ̀rẹ̀gún mójò kí ni tọ́ ìgbín ṣe yọ̀bọ̀ ní tọ́ ìgbín yọ ayọ̀bọ̀ lọ́wọ́ ikú ayọ̀bọ̀ lọ́wọ́ àrùn ara pápá là bẹ́tù òjòjò oníṣẹ́ ó kó mànájà owó àtọmọ ló máa bá gbogbo wa gbé o màá tún rí yín lọ́dún tó ń bọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀rẹ̀ mi náà. ẹ ṣe bàbá ń tẹ́ gbọ́dọ̀ sọ pé ẹ ń gbádùn ètò àgbààgbà nǹkan tó dá lórí náà nìyẹn táwọn bọ̀ bàbá wa ẹ̀rí bàbá ṣe bí wọ́n ṣe mú mọ̀ pé nígbà tí àṣà wa èdè ọwọ́n bàbá àṣà bàbá èdè bàbá Yorùbá ẹ̀rí bá ṣe fún wa ó dá ṣáká ni inú wa ń dùn mọ́ gbẹ̀yìn tẹ̀ ń wò wá náà káàkiri tẹ̀ tí ń wò wá inú yín náà máa dùn sí bàbá torí àwọn bàbá yìí gangan lọ́wọ́ yìí àdúpẹ́ lọ́wọ́ yín sà ẹ pé bàbá ẹ kàn sí bàbá ẹ gbà kánà bá bàbá ẹ sẹ́ǹdì kan sí bàbá bàbá ń ṣe fàájì wọn o àmọ́ kò sí nǹkan tó dé kí bàbá dúpẹ́ lọ́wọ́ yín ẹ sẹ́ǹdì ẹ jẹ́ kí bàbá ṣe fàájì bàbá ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ ẹ pé fún wọn sà iléeṣẹ́ yín ò ní jóná ẹ dàgbà ẹ dógbò ọlọ́àbá fàrùbákà síṣẹ́ yín ọlọ́àti tóbi ọlọ́run ọlọ́àánú lọ́dọ̀ ọlọ́run ọlọ́àwọn ẹni ọlọ́run wájú ọlọ́run ẹni wálẹ̀ òsìkìtì iná àbúyọ èrè awọ ayín rí àríbí àṣẹbẹ. bàbá ni ẹ bá tètè bá fi ṣèjúrò yìí là ní atọ́kùn ètò lẹ́nìí lọ́dọ̀ bàbá làwọ̀ àti fàájì ti ń lọ láwálé tẹ̀mọ́wọ́ ẹ̀hún ló wà lẹ́yìn ilé jẹ́ kó ń lò yà pẹ̀lú Sunday Ayọ̀básàn oníṣègùn náà wà ń bí ọmọ onílàró bàbá ẹ mọ̀ láàrò. ìlú ọ̀rẹ́ mi Ògògó àbúrò Ògògó ló máa jẹ́. wá tún di ìjàwádà ń bí nìyẹn lólùfà káàkiri ẹ gbádùn bàbá káàkiri ẹ kàn sí wọn ìbéèrè tó bá tún béèrè lọ́wọ́ wa àkànṣe bàbá náà àtúndà yín lọ ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.